àní spiritualism kò sí ohun tápa spiritualism ò kàṣẹ. Spiritualism kì í ṣẹ̀sìn, ẹ̀sìn dúró lọ́tọ̀ báyìí, spiritualism dúró lọ́tọ̀. Wọ́n bá fẹ́ mọ ikú tó pa Mohbad sẹ́ tí ó bá dá wọn lójú, àwọn ẹ̀mí Ọlọ́run á sọ ikú tó pa Mohbad. Tó bá wá jẹ́ pé Mohbad gangan náà fẹ́ rí, á pé Mohbad jáde. Kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Omidan Àjọkẹ́ Adé. Àkọ́tún ètò tá a mú wá lọ́tẹ̀ yìí ọ̀tọ̀ lórí ni. Yorùbá bọ̀ wọ́n ní ibi tójú bá rìnà dé báyìí lòpin ìran. Àti pé àìrìn jìnnà báyìí la ìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́. Bẹ́ẹ̀yàn bá rìn títí adé bí wọ́n ti ń fa abẹ́rẹ́ gúnyán, adé bí wọ́n ti ń fa pẹ̀rẹ́ pọnmi. Ẹ gbọ́ òbítíbitì ọ̀rọ̀ lẹ́nu ẹni tá a fọ̀rọ̀ wá lẹ́nu wò lọ́tẹ̀ yìí. Ó ní gbogbo ọmọ tá a ní nínú ayé ọ̀dọ̀ àlìjànú ló ti wá, ẹ̀yin ará. Ṣé lóòótọ́ ni àbírọ́? Ó ní òun tiẹ̀ lágbára àti mọ pàtó ohun tó pa olórin tàkasúfèé ní Mohbad. Ó ní kò sí ohun tí ń dún nínú Ifá tó jàlìjànú lọ. Ó ní kò sí ohun tí ń dún nínú Kùránì tó jàlìjànú lọ. Ó ní kódà gan-an Bíbélì náà ò gbẹ́yìn kò sí ohun tí ń dún nínú rẹ̀ tó jàlìjànú lọ. Wọ́n ní ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀n, bẹ́ẹ̀ ẹnu ọlọ́fà báyìí náà láti ń gbọ́ mọ́tá. Ẹ gbọ́ òbítíbitì ọ̀rọ̀ lẹ́nu wọn. Orúkọ tèmi ni Dr. Ibrahim Abdulrazak Ọlájídé Azikiri tí gbogbo èèyàn mọ̀ sí àgbáyé àwọn ẹ̀mí. So iṣẹ́ téèyàn bá ń ṣe náà ló máa lẹ stampu orúkọ mọ́yàn lára. Nígbà tá a tún ṣe MC nígbà tó yá àwọnú ìmọ̀ alálùjọ̀nù, ìmọ̀ rọ̀hánìà, màláíkà, àlùjọ̀nù tá a kọ́ tààrà tá a sì mọ̀ tó dá wa lójú látọ̀dọ̀ bàbá wa ẹ̀mí àgbà Abọ́ládé jálajàlálù. Ọlọ́run dákun jẹ́ kí a rí wọn pẹ́. Àmín. Náà téèyàn bá sì kọ́ ẹ̀kọ́ níbì kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí kálukú fẹ́ fi ṣe. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni kálukú ṣe fẹ́ lò ó. Bàbá wa ẹ̀mí àgbà kan ni wọ́n máa kọ́ ẹ bó ṣe fẹ́ lò ó. Nínú ẹni tó ń kọ́kọ́ lẹ́lọ́ ẹ̀mí àgbà, Kìrìsìtẹ́nì wà ń bẹ, àfáà wà ń bẹ, pásítọ̀ wà ń bẹ, àlùfáà ńkọ́, babaláwo wà ń bẹ, kódà ẹni tí ò ṣẹ̀sìn kankan ó wà ń bẹ. Ẹ̀kọ́ spiritualism nǹkan máa jẹ́ kó mọ kí ló wá ṣe láyé, níbo ló ti ń bọ̀, tó bá kú tán ibo ló tún ń lọ. Ẹ̀kọ́ spiritualism sọ nípa ilẹ̀ táwa yìí, táǹtẹ̀ yìí, àwọn wo ló gbé dání, àwọn wo ni Yorùbá ń pè lálálẹ̀, oòrùn tó ń yọ yìí, àwọn wo ló wà ní nkíà yìí, òṣùpá tó ń yọ, àwọn wo ni wọ́n ń tanná ìmọ́lẹ̀ ayé, àwọn wo ni wọ́n ń darí òkùnkùn, àwọn wo náà ń darí ìmọ́lẹ̀, àwọn wo náà ń darí ọ̀sán, àwọn wo náà ń darí òru, àwọn wo náà ń darí ewé. Bí ewé ò bá fẹ́ jẹ́ tẹ́lẹ̀, ewé tẹ́nìkan já tí ò jẹ́, bí wọ́n bá ti mọ orúkọ àwọn tó ń darí ewé yẹn tó ti wí sí tó fọwọ́ gbá kó tó já, kò sí nǹkan tó lè. Gbogbo àwọn ọ̀rọ̀ tí má kọ́kọ́ sọ náà lálàkọ́kọ́ lórí ìjókòó mi yìí, mi ò sọ nílànà ẹ̀sìn o, mò ń sọ nílànà ìmọ̀ ẹ̀mí, ìmọ̀ àwọn rọ̀hánìà, ìmọ̀ àwọn àlùjọ̀nù. Kó má di pé a máa gbé wọnú ìlànà ẹ̀sìn. Kó má padà di pé wọ́n máa ní àdìsí wo ló sọ bẹ́ẹ̀, èèbó ni Kùránì ti sọ. Rárá o, Islam kan ló kọ́kọ́ dáyé, Kìrìsìtẹ́nì kan ló kọ́kọ́ dáyé o. Kódà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀sìn tó kọ́kọ́ dáyé tó wọ́n kọ́ ṣe nọ́mbà 3 ni wọ́n fi sí ń sìn, bíi Buddhism or Judaism ni. So nígbà tí wọ́n gbé wò síra wọn ni Kìrìsìtẹ́nì jẹ́ nọ́mbà 1, Kìrìsìtẹ́nì kan ló kọ́kọ́ dé o. Wọ́n fi Islam sí nọ́mbà 2, wọ́n ṣẹ̀ wá fi ẹ̀sìn tó kọ́kọ́ dé gangan sí nọ́mbà 3. Tẹ́ bá wá gbogbo ẹ̀sìn yẹn pátá látòkè délẹ̀, inú spiritualism ni wọ́n ti create ẹ̀. Àti Islam. Bẹ́ẹ̀ni. Àti Christianity. Bẹ́ẹ̀ni. Àti Judaism àbí Buddhism tẹ́ sọ rẹ̀. Bẹ́ẹ̀ni, wọ́n create ẹ̀ láti inú spiritualism ni. Bíbélì sọ wípé àwọn ìjọ òun ṣègbé nítorí wọn ò kàn ní ìmọ̀. Kò sí nǹkan kan tó kọ dé àáfàá láti lọ kọ́ Ifá, torí pé Ifá kì í ṣẹ̀sìn, Ifá kì í ṣẹ̀sìn o. Ifá kò yàtọ̀ sí mathematics tá ń kọ́. Ẹ sọ bẹ́ẹ̀ nínú fídíò yẹn sà. Gbogbo ohun tó wà láyé pátá àlùjọ̀nù ló ní. Lọ́nà wo sà? Ọ̀dọ̀ àwọn àlùjọ̀nù ní gbogbo ìmọ̀ ti wá, gbogbo ìmọ̀ pátápátá àwọn àlùjọ̀nù ló ní mathematics tá ń ṣe. Àwọn àlùjọ̀nù ló mú gbogbo ìmọ̀ wá. Ìmọ̀ náà lọ́lọ́run fi jọ̀gá gbogbo ohun tó dá. Ìmọ̀ náà làwọn àlùjọ̀nù náà fi ń jọ̀gá tiwa náà. Gẹ́gẹ́ bí ìlànà tiwa, a kì í dá ọmọ wa sọ lórúkọ fún ara wa. Àwọn olóńgbà yín sọmọ lórúkọ. Ẹ ṣeun, bí mo ṣe tó yìí, tí n bá bímọ, bàbá wa ẹ̀mí àgbà náà wá sọ orúkọ ọmọ, mi ì dẹ̀ ní mọ orúkọ tán fẹ́ sọ, títí tán máa fi sọ pé sẹ̀mí náà wù. Bó ṣe wà nílànà tiwa nìyẹn.
o gbọ́dọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tọ́pọ̀lọpọ̀ kọ́kọ́ nínú ayé ni wípé orúkọ tó kọ́kọ́ sọ ẹlòmíì kọ́kọ́ bá tiẹ̀ jẹ́. Àwọn orúkọ kan wà tó jẹ́ pé ọmọ tá a bá bí lóru la gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ kì í ṣe ìta bá bí lọ́sàn lásìkò tó ń wá ń ta. Ṣé rí fún ẹni tó bá jẹ́ mùsùlùmí kò sábúrú ń bẹ kó sọ Abdullahi, àmọ́ fẹ́ni tó bá jẹ́ spiritualist kò jẹ́ gbà kó wọ́n sọ ọmọ òun ní Abdullahi, nítorí pé gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tiwa gbogbo ohun tẹ́ bá ti ń pè sára ọmọ orí ahọ́n wa ìláṣẹ wà, gbogbo ohun tẹ́ bá ti ń fi ahọ́n yín pè sára ọmọ ọmọ máa lapa lára ọmọ yẹn. Kò sí bó ṣe máa rí náà tá ní máa yanu Quran torí pé àfáà ni wá akéwú, so kìdẹ́ pé akéwú lásán akéwú tààrà tá gba certificate ní Markaz Agege ìsẹ̀yìndó lè nìdán, so tí kéwú yé mi tààrà ká tó lọ tẹ̀sẹ̀ bọ̀ kódà láì mọ iye ọdún lẹ́yìn àìmọ iye ọdún tàṣẹwà lọ kẹ́kọ̀ọ́ spiritualism. Àmọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tí religion á ní báyìí ní kinní tí spiritualism á sọ pé no. Òun máa ní bẹ́ẹ̀ kọ́. Alhaji wa Saheed Òṣùpá inú orin yẹn gbà tó ń bá orin yẹn lọ ó ní kọ̀rọ̀ láyé tí máa ń sùn wọn káwọn ayé tó rí níta, kọ̀rọ̀ ni wọ́n ti ń to ìgbésí ayé èèyàn kó tó dé ta gbangba. Ẹ lọ gbogbo ẹni tó dáa fún láyé wọn lọ tọ̀ ayé ẹni kọ̀rọ̀ ni wọ́n tọ̀ ayé ànábì wa Muhammad ní kọ̀rọ̀ ni sallallahu alaihi wasallam. Ẹ lọ kàtàn bí wọ́n ṣe bí ànábì, wọ́n lọ fi ànábì tàwáàfù Kaaba. Kí ló dé tí wọ́n fi ànábì tàwáàfù Kaaba ní kókó? Nítorí pé àwọn alágbègbè àwọn onífà wọ́n ti dá àkọsẹ̀jáyé ànábì, wọ́n rí pé ó máa fèsì ogun tó pọ̀, kí ogun yẹn má bàa gbé lọ ni wọ́n ṣe lọ fi tàwáàfù Kaaba. Wọ́n lọ fi kọ́ àwọn ẹ̀mí tó wà ní Kaaba, àwọn àlùjọ̀nú àwọn rọ̀hánìà tó wà ní Kaaba ni wọ́n lọ fi kọ́ wọn lọ́rùn pé ọmọ ìdọ́wọ́ yín nǹkan kan gbọ́dọ̀ ṣe. Àmọ́ gbogbo yẹn lè rí kà nínú Al-Qur'an. Lè rí kà ń bẹ́ o torí pé kì í ṣe gbogbo nǹkan ni wọ́n ń sọ. Ká wá padà sínú Suratul Isra. Kùránì ní Bismillahir Rahmanir Rahim ó ní wa laqad karramna bani Adam wa hamalnahum fil barri wal bahri wa razaqnahum minat tayyibat wa faddalnahum ala kathirin mimman khalaqna tafdila. Àyà yẹn ló jẹ́ kó yé wa wípé gbogbo ohun t'Ọlọ́run dá sáyé pátápátá ó dá nítorí tiwa ni. Ọlọ́run dá ọmọnìyàn ó fi ṣọ̀gá ohun tó wà lórí ilẹ̀ tá ń wọ̀ yìí, àwa tá ń tẹ̀bẹ̀ nìkan kọ́ la wà ń bẹ̀ o, àlùjọ̀nú wà ń bẹ̀, rọ̀hánìà wà ń bẹ̀, ìwín wà ń bẹ̀, ẹbọra wà ń bẹ̀, gbogbo ohun tó wà lórí ilẹ̀ pátá Ọlọ́run dá ọmọ ànábì Ádámù ló fi ṣọ̀gá sórí ẹ̀. Nítorí pé o kẹ́kọ̀ọ́ lórí àwọn nǹkan tó wà lórí ilẹ̀ yẹn ló fi rò pé wọ́n nìkan ló ń lò, kódà gbogbo àwọn tó ti kú tẹ̀rù pọn lọ́bì kankan wọn lọ́bì kankan ibi tó ń jẹ́ ọ̀run náà inú ayé yìí ni. Àmọ́ nítorí pé gàgá wà láàrin wa àríra wa làwa fi ń wò wípé wọ́n lọ́run sọ́mọ́ ọ̀run tán lọ́run ṣe sọ́mọ́ o. Gàgá ló wà láàrin èmi àti dáàdì mi. Gàgá ló wà láàrin wa ẹlòmíín pàdé ẹ bàbá yẹn títì tó ń ṣe Abdullahi tí yóò kàn máa lọ́n tiẹ̀. Tí ò gbọ́. Nígbà bá ti pé bí ẹ̀mẹ́ta ló ní máa wò pé àwọn òkú ẹgbẹ́ máa ti sọ fún pé lágbájá o ti kú kò lè gbọ́n tó ń wí. Ẹ̀kọ́ àlùjọ̀nú ẹ̀kọ́ ìmọ̀ àlùjọ̀nú ló wá sọ fáwa. So nínú ẹ̀kọ́ ìmọ̀ àlùjọ̀nú àwọn apá kan wà níbẹ̀ tó tọ́ka wa lọ síbi ìmọ̀ ìràwọ̀. Nínú ìmọ̀ ìràwọ̀ ló jẹ́ kó yé wa wípé lásìkò tá a wà yìí ó ní àwọn ọdún kan mi ní sọ iye ọdún náà tó ní iye ọdún tó máa fi ṣẹlẹ̀. Àwọn oníṣẹ̀ṣe ni wọ́n máa reign ni wọ́n máa jẹun. Oníṣẹ̀ṣe ló máa jẹun lórúkọ wọn máa lóòkè. Mo tẹ̀ wo fídíò kan tí kan ní ẹ̀yìn orí ń sìn páṣírí àwọn ẹlẹ́sìn tí ń tú àwọn alálẹ̀ ló ń bínú, alálẹ̀ kankan ò bínú. Prógráàmù ni tọ́lọ́run ti tò kalẹ̀. Gbogbo àsìkò kọ̀ọ̀kan ló ní ọjà tó máa ń tà. Ọjà alálàáfà, ọjà pásítọ̀ ò lè tà lásìkò yìí. Ẹgbẹ́ tí àáfà kan bá sọ kinní kan sí tí ó bá ṣọ́ra àwọn tó máa kóbò. Wọ́n pọ̀. Ọlọ́run járí bàbá Mùdírù pẹ̀. Àmín. Tọ́ bá bi èmi wípé inú Sheikh Adam àti Mùdírù ta ló ní mímọ́ ju ta lọ́gà, Mùdírù lè máa mú. Alákọ̀ọ́kọ́ tẹ̀mí fi máa mú Mùdírù síwájú bàbá ẹ̀. Òun ni wípé ní ayé ìgbà tí ìjọba ẹ̀sìn wà ń ta. Láyé ìgbà tí ìjọba ẹ̀sìn wà ń ta tó jẹ́ pé tálálàfà bá sọ ẹnìkan gbọ́dọ̀ dùn. Òun ni Sheikh Adam ló jọba tiwọn. Kò jẹ́ sọ̀rọ̀ kẹ́nìkan sọ pé ó ṣe sọ bẹ́ẹ̀ kálukú á máa gbọ́n ni. Ayé ìgbà tí ẹ̀sìn fọ́ tí ò sí ìbẹ̀rù lára àfáàmọ̀ tí ọjà àfá ò tà wọ́n rárá. Tó ti kùtà. Òun ni Sheikh Habib ń lò jọba tiwọn. Òun ló yẹ kí wàhálà pọ̀ tó bá yẹn. Gbogbo kí nìyẹn wàhálà yẹn ò lè stop bó ṣe máa lọ nìyẹn o. Ẹwà tí ẹ tí rí nǹkan kan. Ọ̀rọ̀ tí mo sọ yẹn mo ló máa bẹ̀rẹ̀ mo ní kí náà bẹ̀rẹ̀ ní December 19 tó lọ mo dẹ̀ sọ̀rọ̀ ní December 29. December 29 yẹn àwọn nǹkan yẹn ò tí ì máa ṣẹlẹ̀ dáadáa. Mo ṣe ń sọ̀rọ̀ yẹn tán báyìí bóyá bí ọjọ́ kẹta ni mo rí tẹ́nìkan ṣe fídíò tó bú mi ó ṣe pé mi ń fèsì mo pé wẹ́ kájọ máa wò bóyá ó máa ṣẹlẹ̀ àbí ò ní ṣẹlẹ̀. Nígbà tá a wọ January labọ́ sórí ọ̀rọ̀ Abdulrahman. Ọmọ Ìlọrin. Gẹ́rígẹ́rí alápatà. Naam lẹ́yìn ìyẹn tún lọ wẹ́rẹ́wẹ́rẹ́ agbéramọ́ ní lọ kóòtù ọ̀rọ̀ Ganusi tún bọ́ síbẹ̀ ní February. Bẹ́ẹ̀ni.
oṣù kọ̀ọ̀kan bá ṣe máa wọnú gbàsgbòs kọ̀ọ̀kan nìyẹn. Pírọ́blẹ́mù tí gbogbo àwọn adarí ẹ̀sìn nílé nìyẹn, ń tó fa pírọ́blẹ́mù nìyẹn, nítorí wípé àwọn ni wọ́n gbé ẹ̀sìn dúró, kì í ṣẹ̀sìn ló máa wó, àwọn ni wọ́n fẹ́ wó, táwọn bá ti wó ẹ̀sìn ti wó látọ̀dọ̀ wọn. Àwọn adarí tó gbé ẹ̀sìn dání tẹ̀ tí júmọ́ ìsìláàmù lára, òun ni pírọ́blẹ́mù tálájà Kàfílà Káúlà ní. Òun ni pírọ́blẹ́mù tí Sheikh Suleiman Farouk ní. Òun ni pírọ́blẹ́mù tí àbáwá Kéwúgba Gold ní. Mùdírù ńkọ́? Òun ni pírọ́blẹ́mù tí bàbá Mùdírù Magasin kí ló ṣe gbogbo ń tán wí yìí wọ́n tiẹ̀ máa wí. Kódà nígbà tèmi wà Markaz, ẹni tí ó bá mọ̀gbàtà lọ Markaz, mo jáná sí fún Mùdírù lórí àga yẹn ní sẹ́ẹ̀tì wa, níjẹ́ àwọn àfáà wa mọ̀, àwọn àfáà tó kọ́ mi mọ̀ wípé lórí àga yẹn mo jáná sí ní sẹ́ẹ̀tì wa ń bẹ̀. Nígbà náà ni bàbá wa Mùdírù Markaz ti kọ́kọ́ sọ pé kò sábúrú ń bẹ káfà lọ kọ́fà knowledge ni. Mùdírù ló ti kọ́kọ́ sọ bẹ́ẹ̀. mi tí wọnú ẹ̀kọ́ spiritualism. Nígbà yẹn mi náà kọ́kọ́ rí ọ̀rọ̀ yẹn síbi ìsọkúsọ but. Kí ni bàbá yìí sọ yìí? Ẹ̀fà gbogbo aláwọ̀ Ifá bá wo àmọ́ ẹ̀mọ̀ pé téèyàn bá fẹ́ràn èèyàn kì í ráṣìṣe ẹ̀ but gbogbo yẹn ni ó ti máa ń da brain tèmi rú pé ọ̀sẹ̀ mi káfà lọ kọ́fà. Nígbà tá a wọnú ẹ̀kọ́ spiritualism láṣẹ mọ̀ wípé gbogbo wa kò sí ìmọ̀ kan tó jẹ́ èèwọ̀ tó gbọ́dọ̀ má wà. Àgà wa tá bá tó wá rìn ìlànà spiritualism yìí ó gbọ́dọ̀ mọ bíbélì dáadáa sámsám. Ó gbọ́dọ̀ mọ Al-Qur'ani dáadáa sámsám. Bẹ́ẹ̀ náà ló gbọ́dọ̀ mọ̀ ń pa àṣẹṣe nítorí pé kò sí ohun tó ń dún nínú Ifá tó ju àwọn àlùjọ̀nnú lọ. Kábíyèsí. Kò sí ohun tó ń dún nínú Al-Qur'ani tó ju àwọn àlùjọ̀nnú lọ. Al-Qur'ani náà àlùjọ̀nnú ló ń dún nínú ẹ̀. Àwọn àlùjọ̀nnú ló ń dún nínú ẹ̀. Bíbélì wa ń kọ́. Àlùjọ̀nnú ló ń dún nínú ẹ̀. Ìdí tẹ́ fi mọ̀ pé àlùjọ̀nnú ló ń dún nínú ẹ̀ ni wípé àwọn súrà tá fi ń bí àbùkátà náà Al-Qur'ani tẹ́ bá tú ìtumọ̀ ẹ̀ kò papọ̀ mọ́ bùkátà tá ń kà sí o. Níbomi ọ̀rọ̀ náà lọ́lọ́run sọ ń bẹ̀. Mo sọ̀rọ̀ kọ́njọ́ kan sà, mo ní àìlágbọ̀ọ́yé Arabic olóúnjẹ á máa ṣàmì sí gbogbo nǹkan. N tó wà nínú ayé yìí ni wípé tó bá jẹ́ pé ìwé Aláwìyé primary 6 òun ni gbogbo ayé náà ti panu pọ̀ lé lórí pé òun tá fẹ́ fi ṣẹ̀wé ẹ̀sìn wá ń sin rere adẹ̀ ló kura níbọ̀ tẹ́ ti panu pọ̀ lé lórí àṣẹ àwọn ẹ̀mí Ọlọ́run ti gùn, àṣẹ àlùjọ̀nnú ti gùn, àṣẹ Rọ̀wání àti gùn, gbogbo tẹ́ bá ní kó máa ṣe ni ó máa ṣe. Ló máa ṣe. Tẹ́ máa ka ọ̀bẹ bàbá bọ́ ọ̀bẹ ó sì bọ́ ọba bàbá bẹ ọba ó bà bẹ̀ kó lọ gbọ́ bùkátà ẹni tó fẹ́ bímọ tó lóyún yóò sì gbọ́ yóò bímọ. Kò sí nǹkan kan tó ń jẹ́ religion. N ta àdáyébá là ń ṣe. Àdáyébá là ń ṣe. Ohun tó ń jẹ́ religion ni ohun tí wọ́n ti fi ààlà sí pé o gbọ́dọ̀ rí kọjá bí. Gbogbo religion ayé mo ń sọ àti Islam tí mo ń ṣe àti ẹ̀sìn tẹ́lómi ń ṣe. Ohun tó ń jẹ́ religion ni ohun tó jẹ́ pé wọ́n ti fi ààlà sí pé o gbọ́dọ̀ rí kọjá bí báyìí. Gàgá ti wà ń bẹ̀. Gàgá ti wà ń bẹ̀. Ìwọ tó bá wá rí kọjá bẹ̀ tó ṣèwádìí kọjá bẹ̀ irú wọn ẹ̀ náà máa pè alálùjọ̀nnú. Báwọn èèyàn ṣe dájú sọ ẹ̀yin pé alálùjọ̀nnú ni. So ẹ dẹ̀ rí i pé ohun tí mo sọ yẹn ó ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀ bó ṣe máa dàrú lọ nìyẹn. Ẹnìkan ṣoṣo tí ó kùn tí wọ́n tájẹ́ẹ̀tì gangan tó fẹ́ kí Islam wó látọ̀dọ̀ ẹ̀ òun ni Mùdírù. Kí kíní tó bẹ̀rẹ̀ sí kó tó ṣẹ̀ bẹ̀rẹ̀ sí rọ̀ díẹ̀ ó dẹ̀ yín 15 years.